gbogbo ọmọ Yorùbá pátá ni mo fẹ́ kó bá mi rí fídíò yìí. Either o fẹ́ one Nigeria or o fẹ́ Yorùbá nation. Àsìkò ti tó kí gbogbo wa ká jókòó sí round table ká fi àwọn ọ̀rọ̀ kankan yéra wa. Tó bá fẹ́ one Nigeria, fídíò yìí kún ẹ̀. Tó bá fẹ́ Yorùbá nation, o ní láti rí fídíò yìí. Jẹ́ ká jọ sọ̀rọ̀ ní round table gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Bó ṣe ń lọ yìí, ṣó o ti wá rí pé irọ́, ẹ̀tàn, rìkíṣí, èké pẹ̀lú àbòsí ó ní wọ́n fi pinlẹ̀ Nàìjíríà. Yorùbá nílé tá a fi tọ́mọ, èrì ló máa wó. Ṣé èrì tí ń wó Nàìjíríà ń sìn àbí kò wó Nàìjíríà? President Bola Ahmed Tinubu àwọn ló ń wò lẹ́gbẹ̀ẹ́ mi. Ní báyìí wọ́n ti lò over ọdún kan ní ọ́fíìsì. Epo wá di 1,000 naira ó lé. Àwọn kan tà ní 1,080 naira. Àwọn kan tà ní 1,200 ní black market. Ìwọ tó bá fẹ́ tò sí ilé epo. Wọ́n ní minimum wage 70,000. Ká tó débẹ̀ yẹn, bàbá ní àwọn let's take a hard decision. Hard decision ó ti rí pé lórí irọ́ ni. Hard decision yẹn ta ló affect. So affect Dangote. So affect Ọ̀tẹ́dọ́lá. Tinubu fún ara nǹkan so affect ẹ̀. Wọ́n take a hard decision lórí àwa tálíkà. Wọ́n ní wọ́n fẹ́ ṣe dáadáa. So wọ́n láti take hard decision. Bó tẹ̀ jẹ́ pé hard decision wọn tí wọ́n take, ẹ̀mí àwọn aráàlú ti fẹ́ bọ́ tán. Hard decision wọn tí wọ́n take, wọ́n gbọ́dọ̀ jẹ́ kí owó epo wọn gógó. So àwọn tí wọ́n ń jí epo wà ní Nàìjíríà wọn ò ní lè jí epo wà mọ́. Bàbá ò ṣe tà fún àwa tá wà ní Nàìjíríà, àwa ọmọ Nàìjíríà, kí wọ́n tà fún wa ní low price, kí wọ́n dẹ̀ supply ẹ̀ síta ní higher rate. Wọ́n láwọn láti take hard decision. Bàbá ò rántí pé àwọn kan wà tó yẹ pé iṣẹ́ ọ̀kadà ni wọ́n ń ṣe tí wọ́n fi ń jẹun. Wọ́n ò rántí pé ọ̀kadà yìí ni wọ́n fi ń bọ́ ìyàwó àtọmọ. Wọ́n náà máa take a hard decision. Hard decision tí wọ́n fẹ́ take yìí kí Nàìjíríà lè bá a dá. Ṣé ẹ̀mí ọmọ Nàìjíríà ó máa gbé fún the next 3 years tó kù kí wọ́n tó dìbò fún election mi? Ó ti wá rí pé irọ́ ni. Ó ti rí pé ẹ̀tàn ni. Ó ti rí pé èké ni. Nigeria is a land built on lie. And irọ́, ẹ̀tàn, èké, àbòsí tó máa mú àwọn olówó máa lówó sí ní Nàìjíríà, òun ni wọ́n máa lò. Tálíkà á lè máa tòṣì sí. Torí tí olówó bá lówó, tí tálíkà náà gbé fúkẹ́ tìlú dáa, ó fẹ́ gbọ́. Tó bá ní ìdí èèyàn fún election tó ń bọ̀, ta ló máa bọ́ ọ̀tá láti máa lọ na àwọn èèyàn ní pankẹ́rẹ́? Ta ló máa bọ́ ọ̀tá láti máa lọ lé àwọn protesters wọlé? Ṣùgbọ́n táyé táwọn kan bá da, tí táwọn kan bàjẹ́ kọjá àyè, wọ́n á lè rí àwọn tí wọ́n máa lò. Ni wọ́n ti ń take a decision. Ṣé ọlọ́kadà tí ò repo rà, tẹ́bi ti fẹ́ fọ́ ojú ẹ̀, ló máa fún ní 10,000 kó lọ na àwọn tó fẹ́ protest ní onígbági kó lọ nà wọ́n. Àyàfi èyí tó bá lẹ́mìí Ọlọ́run lọ́kàn ló kù. Wọ́n láwọn take a decision kó lè bá a dá. Ti take a decision, èmi ti fẹ́ bọ́. Ẹ̀yin náà wò kẹ́ lè mọ̀ wípé irọ́ ní Nàìjíríà. Ẹ jẹ́ á bẹ̀rẹ̀ lórí àwọn aṣíwájú beggars. Àwọn tí wọ́n kóra wọn jọ, tí wọ́n pera wọn ní aṣíwájú bloggers. Àwọn tí wọ́n lọ fi ayé wọn jẹ ẹja ní Àbújá, tí wọ́n lọ fi ayé wọn sun hòtẹ́ẹ̀lì ní Àbújá, àti àwọn tí wọ́n lọ gbé pọ́nrán wọn tí wọ́n lọ ṣí pọ́nrán fólókun. Gbogbo àwọn onítíátà tí wọ́n jó fún wọn, gbogbo àwọn tí wọ́n ń sọ̀rọ̀ àtàwọn tí wọ́n ń ṣe Yorùbá nation tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n fò pẹ̀rẹ̀, tí wọ́n kẹ́yìn sí Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà tó ní káwà tá à ń sọ̀rọ̀ nípa Yorùbá nation ká mórí wá ká fọrùn sílẹ̀. They are now crying. Kí ló ń pa wọ́n lẹ́kún? Nítorí pé wọ́n kàn wọ́n. Wọ́n wá gbẹ́nu sókè sí
gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní sunkún kí ló ń pa wọ́n lẹ́kún nítorí pé wọ́n parọ́ fún wọn bàbá ti take hard decision lórí wọn wọn ò rí ibi tó máa gbé yà sí mọ́ ó ti lé mọ́ gbogbo wọn báyìí nísìn wọ́n bẹ̀rẹ̀ sí ní sunkún wá jẹ́ kí n sọ fún ẹ kí wọ́n tó lọ sí Àbújá àwọn tí wọ́n wá pè wọ́n kò ní Yorùbá nation ṣé kò ní tí wọ́n sọ fún wọn ẹ má ẹ̀ka parọ́ fúnra wa o mi ò gbà ṣíṣì torí wọn ò fún wọn ni mo kàn lọ sí Àbújá ni torí ìjọ tí mo ní sílùú mi irọ́ ni o torí wọn ò fún wọn ní ṣíṣì yẹn ni tó bá láwọn ò gbà ṣíṣì tí wọ́n wà nínú plane tí wọ́n ṣe bẹ́ẹ̀ ni pé plane yẹn ò ní land sílẹ̀ lẹ́mọ́ láéláé tí wọ́n ṣe fídíò tí wọ́n kó ẹ̀gẹ́ dùn sí wọn lọ́rùn tó ní kó máa jó kó máa bú gbogbo àwọn èèyàn ṣáwọn tó wá pè wọ́n kò ní Yorùbá nation kò ní ọ̀rọ̀ tí wọ́n sọ fún wọn ẹ má ẹ̀kọ́ parọ́ fún wa o ìwọ náà wò bàbá Tinubu ti dojú wọn sìn wọ́n ti play hard decision lórí wọn wọ́n ti pa irọ́ fún wọn torí orí irọ́ ò ní Nàìjíríà dúró lé bí wọ́n ṣe lọ wọ́n ọ̀rọ̀ lásán á ní tí wọ́n sọ fún wọn á ní promise tí wọ́n promise wọn ṣe bá ti ẹ̀gbọ́n tí kan sọ wípé wọ́n láwọn máa pín estate ìgbà tí wọ́n lọ sọ́dọ̀ kí lórúkọ ẹ̀ MC Olúọmọ á rí bí wọ́n ṣe ń dá bí ẹdun tí wọ́n ṣe ń rọ̀ bí òwe ṣùgbọ́n ní báyìí kọ́ bàbá ti take hard decision lé wọn lórí wọ́n wà lórí íńtánẹ́ẹ̀tì tí wọ́n ń sunkún àti tí ò l'Àbújá Sunday Igboho fẹnu wú géètì Yorùbáwùyí orí táìtọ̀ǹgì wọ́n wà ń bẹ̀ tí wọ́n ń sunkún àáfàá tó níyàn máa mú ni ẹ ṣáà rí i pé ọmọ tiẹ̀ náà ò ní jẹ tíra ó ti dé bá Olúgbọ́nsìn kó fara mọ́ ni ó ti dé bá rẹ̀sà wọn kó fara mọ́ ọ̀rọ̀ ọ̀gùn lé àga wọn kí wọ́n fara mọ́ ni ṣọlẹ́kún tí wọ́n ń sun nísìn ọmọ ìyá mi nítorí pé ó bà wọ́n ni gbogbo àwọn aṣíwájú beggars APC campaigners if you believe they repent ó ń tanra ẹni irọ́ ni gbogbo ẹ̀ lórí irọ́ ni ẹ̀tàn rìkíṣí èké òun ni gbogbo wọn Nigerians will only speak up nígbà tí kíni ẹ̀ bá bà wọ́n ni they only talk nígbà tó bá kàn wọ́n ni tó bá sì kó gbogbo ará àdúgbò tí ò bá tí kàn wọ́n wọn ò gbọ́n pa àṣàkẹ́ ni wọ́n ti gé tí wọn lọ ṣùgbọ́n nísìnyí àwọn náà wọn ò ní fẹsẹ̀ rìn lọ síbi tó bá ń lọ cost of living ó ti high expectation wọ́n ti gbé wọn ní gógó gbogbo promise tí wọ́n promise wọ́n ti gbé wọn ní gúrúmù wọ́n l'Àbújá wọ́n ṣe gbogbo ẹ̀lú nínú ọ̀dínẹ́ẹ̀tì àbálọ àbábọ̀ kí ni wọ́n mú bọ̀ òfin ló bá dé máa gbọ́ ọmọ ìyá mi tó bá fẹ́ Yorùbá nation mi ò bá ẹ̀jà sí o mi ò dẹ̀ fọ́ọ̀sì ẹ̀ ṣé ohun tó ṣẹlẹ̀ sáwọn aṣíwájú beggars ṣé kò ní padà ṣẹlẹ̀ sí ẹ ok tó bá wá mọ àwọn aṣíwájú beggars jẹ́ bọ́ sórí àjérò ó accuse bàbá Tinubu òun ló tún wò lẹ́gbẹ̀ẹ́ mi àjérò accuse Tinubu of betrayal wọ́n jọ wọlé wọ́n pé bíríkótó wọ́n pé bíríkótó àwọn NLC National Labour Congress wọ́n strike wọ́n protest wọ́n náà máa protest àwọn máa shut down everywhere nítorí minimum wage wọ́n ń béèrè 500,000 wọ́n sún kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ wọ́n sì tún sí 250,000 ìjọba wa bá wọn sọ̀rọ̀ according to àjèrò èmi kọ́ ni mo sọ àjèrò sọ pé ìjọba sọ fún àwọn wípé tí àwọn bá lè gba 70,000 naira àwọn ò ní fi kún owó epo 70,000 yẹn á lè tó wọn ná wọ́n wọlé wọ́n jọ ṣe meeting àwọn èèyàn pariwo ẹ má bọ́ ọ́ta o ẹ má bọ́ ọ́ta ẹ jẹ́ wọlé wọ́n ti sọ pé máa fún wa ní 70,000 àwọn kan ní ẹ má jẹ́ àwọlé ẹ jẹ́ àdúró ń ta wọ́n ní kán wọlé àjẹrò tó jẹ́ chairman wọn tí wọ́n ṣe meeting pẹ̀lú president Tinubu fúnra rẹ̀ gangan. So the president gave us two options. That I can pay you 250
And if you allow me to increase the pump price of petroleum products, and you say you are, Ajero, on my first day I said subsidy is gone. Yeah. And since that time, you have refused to allow me to increase more. So where will I get the money to pay you minimum wage? If you allow me, I pay you that. If not, take 62. I'm giving you 1 hour to talk. Let me stay in my office so that we can conclude this meeting. And we say, no, we are not meeting here. We adjourned for 1 week. And we went back and looked at the larger implication of we collecting 250 and another increase in pump price of petroleum products. So we went back to say, Mr. President, these are two issues. We are here for minimum wage. We are not able to discuss the issue of pump price or attaching it as a condition for increasing. That would be too selfish of the labor movement. So it was there that we opened the discussion and got to 70. In 2024, Ajero ti ń kábàámọ̀ nsìn. Ó ní Tinubu jẹ ojú àwọn. Tinubu betray àwọn. What do you expect Tinubu to do? Nigeria pillar is on irọ́. Lórí irọ́ ni wọ́n build the pillar Nigeria lè. And mind you, anybody bá try láti sọ òótọ́ ní Nigeria, ó lè fà kí Nigeria wó. Ṣùgbọ́n àwọn tí wọ́n ń jẹ nínú Nigeria, wọn ò ní fẹ́ gbà kí Nigeria wó. You know what they will do? Ìsídà kan monitor ń kú òǹlẹ̀. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fẹ́ mú olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà kú òǹlẹ̀ ní July 1st, 2021. Kélédùmarè tó yọ. So don't expect anything from Tinubu. Bàbá ti sọ fún yín tẹ́lẹ̀ wípé àwọn máa bẹ̀rẹ̀ níbi tí Buhari parí ẹ̀ sí. So what do you expect? Tó o bá fẹ́ Yorùbá nation, mi ò máa bẹ̀ o. Mi ò dẹ̀ force ẹ. Mo kàn fẹ́ kó jókòó, kó bu omi tútù sẹ́gbẹ̀ẹ́. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí kó gbọ́ dáadáa. Àwọn Labour Party, àwọn ni wọ́n ti ń sunkún báyìí. Nigeria pẹ̀lú ọgbà àrékérekè. Wọ́n kọ́kọ́ settle àwọn Labour Party pẹ̀lú lórí irọ́ meeting tí wọ́n ṣe. Nítorí pé àwọn ọmọ sọ pé àwọn máa jáde ṣe protest. Láàárín yẹn, àwọn aráàlú jáde wọ́n ṣe protest. During that protest, or before that protest, a day to the protest, àwọn Labour Party, àwọn NLC, Nigeria Labour Congress, wọ́n bọ́ta. Wọ́n ní ìwọ́de tó fẹ́ wáyé yìí, àwọn ò lọ́wọ́ sí o. Máa wo game tí Nigeria government ti play fún wọn bẹ̀ yẹn. Àwọn ni Labour. Àwọn ni wọ́n gbọ́dọ̀ ní ẹnu láti sọ̀rọ̀ fún ẹ̀yà ọmọ èèyàn tó wà ní Nigeria. Àwọn ni wọ́n wá bọ́ta. Tẹ́ bá wo show mi, gbogbo tó bá ń tẹ̀lé mi, mo sọ ní orí show mi, mo láwọn Labour sì máa sunkún wá. Mo ní tó bá wá sunkún wá, mo ní ẹnìkan ò ní káàánú wọn during that protest, because èmi mọ̀ pé lórí irọ́ ni wọ́n gbé foundation Nigeria lé. Òtítọ́ kan kò lè work ní Nigeria. Now, Ajero ni president ó betray àwọn. Kábíyèsí Ọlọ́run. Number 2 nìyẹn o. Ní tàwọn Labour tí wọ́n ń pariwo yìí. Jẹ́ á tún mú mi. Nígbà tí àwọn students bọ́ta, wọ́n fẹ́ ṣe protest. Àwọn tó pẹ̀lú àwọn ní student union. Wọ́n ní president general student union. Ó bọ́ta. Ó ń dá bí ẹdun. Ó ń rọ̀ bí òwe lórí internet. Ó láwọn táwọn jẹ́ student. Ó láwọn ò lọ́wọ́ sí o. Ó láwọn ò ní ṣe protest. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀. Wọ́n ti ń pariwo nsìn wípé wọ́n fẹ́ protest. Pépà mi tún ti jáde wípé wọ́n ní protest. This is what we call divide and rule. Àwọn ọmọ school yẹn, ó dà pé wọ́n ṣì wà lọ́lùdé. Ó dìgbà tán bá wọlé kojú wọn tó bó. Ó dìgbà tí mi bá rìn láti ilé ẹ̀ dé campus tó wọnú kíláàsì tí lecturer ń sọ̀rọ̀ tí ò gbọ́
nítorí ẹsẹ̀ ríro apá ríro tàbí tó ti rìn tó kàn wọnú kíláàsì tó sùn lọ ìgbà yẹn náà máa mọ̀ lọ́rọ̀ ó tún wá fẹ́ gbọ́ tó bá tún wá fẹ́ jáde pé káwọn tún sọ̀rọ̀ wọ́n á tún pe àwọn kan mọ́ra wọ́n á tún gbé owó fún wọn àwọn èèyàn á tún bọ́ta wọ́n á ní kán máa sọ̀rọ̀ wọ́n á ní stúdẹ̀ǹtì wọn ò lọ́wọ́ sí i ó tún mú yẹn dání ó yá mú yẹn dání kó tún sọ yẹn sílẹ̀ ọmọ ìyá mi bí nàìjíríà ṣe ń lọ yìí sọ evidence fún mi pé nàìjíríà máa bẹ́tà nígbà tí àwọn kan jáde tí wọ́n ń pariwo ebi ń pa wá o ní ìlú tẹ́bi ti ń pa everybody ní ìlú tí kò bò tẹ́ pé generally everybody ní ebi ń pa ní ìlú tí ẹnìkan kò lè sọ ilẹ̀ tó máa mọ́la ní ìlú tí minimum wage tí ò wọ 50,000 ó yà ẹ́ lẹ́nu ó ṣọ́ọ̀kì èmi náà wọ́n náà máa fún wọn ní 70,000 ǹjẹ́ òmùkú bá jẹ́ ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí 90% of the states in Nigeria wọn ò tí san 70,000 yẹn will I say 90%? I will say 98% because one state ẹyọ kan nìkan state méjì nìkan ló ṣì ń san 70,000 minimum wage yẹn. Now Ajero is crying. How do they pay the minimum wage of 70,000? Nígbà tó yẹ pé gbogbo tí wọ́n fẹ́ ṣe lórí irọ́ ni. Nigeria is structured for the rich and the powerful, for the elites and their children. Ara ẹ̀ làwọn kan bọ́ta tí wọ́n kó pankẹ́rẹ́ lé wọn lọ́wọ́. Àwọn ọmọ tálíkà tẹ̀bi ń pa tí yà ń jẹ ni wọ́n kó pankẹ́rẹ́ lé lọ́wọ́ wọn ló yà ìbẹ̀rẹ̀ sí ni máa nà àwọn tí wọ́n ń protest. Àwọn tí wọ́n ń complain pé bí ń pa wọn wọ́n ní ìbẹ̀rẹ̀ sí ni máa kó wọn nípa tiẹ̀. Ẹ bẹ̀rẹ̀ sí ní nà wọ́n 5,000 ní èmi àti yín kúkú ráwọn videos tí wọ́n ti yá 5,000 lé wọn lọ́wọ́ wọn ò fi bò. Ara àwọn videos tí wọ́n ti fún reporter lẹ́sẹ̀ lójú wọn ò fi bò. Ta ni ó mú wọn? Kábíyèsí Elédùmarè nìkan ló lè béèrè lọ́wọ́ wọn. Àwọn tí wọ́n kó pati ẹlé lọ́wọ́ tí wọ́n ń na àwọn èèyàn ìwọ tó bá wo show tí mo jùlẹ̀ lánàá ọmọkùnrin kan bọ́ta ó ká ó sọ̀rọ̀ ẹnu ẹ̀gùn tápá ó regret action ẹ̀ ó ní wọ́n pa irọ́ fáwọn wọ́n fún àwọn ní 5,000 wọ́n ní káwọn lọ máa na àwọn tí wọ́n ń protest àwọn bọ́ta àwọn bẹ̀rẹ̀ sí ní kó wọn nípa tiẹ̀ ó láwọn na bàbá tó ju bàbá òun lọ ó lóun wà lára àwọn tí wọ́n nàyàn nídìí òro àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ lẹ́yìn tó ná àwọn bàbá oníbàbá tán kí ni èèmù tó ní tó fi lọ na àwọn tó lọ nà tí wọ́n ń protest kí ni èèmù tó ní tó fi lọ na àwọn mouthpiece kí ni èèmù tó ní tó fi kó ẹgbàlè lọ́wọ́ pé gbà lọ́nà wọn ṣebí wọ́n ti sọ fún pé tó bá nà wọ́n pa gan kò sí ní tó máa ṣẹlẹ̀ àìnà wọ́n pa yẹn ebi ti wá lu òun náà pa báyìí nísìn ó ní márúwá lòun ń wà ní báyìí kò répo rà nígbà tí ò répo rà báwo ló ṣe fẹ́ ṣiṣẹ́ tí ò bá wá ríṣẹ́ ṣe báwo làwọn ọmọ wọn ṣe ní dọmọ lọ́mọ báwo ni ò ṣe ní máa wo ìyàwó ẹ̀ tó bá ń rè di wọnú bus cutter pẹ̀lú àwọn bọ́ìsì àdúgbò kí ló fẹ́ ṣe nígbà tí olóṣèlú tàbí bàbá aláyé àdúgbò wọn bá páàkì káà tí wọ́n fẹ́ fi gbéyàwó ẹ̀ jáde wọ́n ní wọ́n fẹ́ assist ẹ̀ ni nígbà tí ò tọkọ ṣe mọ́ tí ò lè bọ́ àwọn ọmọ ẹ̀ mọ́ mi ò ní kó ṣe Yorùbá nation o ṣùgbọ́n ọ̀rọ̀ tí mò ń sọ yìí ṣó ń kílí ẹ̀ ṣé ohun tí mò ń sọ yìí ṣó ń wọnú etí ẹ̀ ṣó ń kílí ẹ̀ ṣé kò máa gbé tí ọ̀tún wọlé kó máa gba tòsí jáde ẹ̀yìn tí wọ́n nà wọ́n tán sìn ebi ti fẹ́ fọ́ ojú wọn wọ́n ní ká ní sùúrù wọ́n ní renew hope wà wọ́n làwọn àwọn gbọ́dọ̀ take a hard decision fún ọmọ Nàìjíríà kí ọjọ́ iwájú lè dá hard decision tí wọ́n ń take yìí ń sìn I am very sure
wípé kò kan presidential jet àbọ̀ hard decision yẹn ó affect presidential jet kò affect ẹ ṣe hard decision tí wọ́n take mo ń bèrè lọ́wọ́ ẹni ọmọ ìyá mi tí ò fẹ́ Yorùbá nation tí ò fẹ́ ká dá dúró èló ni wọ́n fi kọ́lé vice president ibo ni vice president Yẹmí Ọ̀ṣínbàjò ń gbé tẹ́lẹ̀ kó tó kú o àbígbà tí Yẹmí Ọ̀ṣínbàjò fẹ́ kó lọ́fíìsì mo kàn fẹ́ bèrè lọ́wọ́ ẹni o ṣé kìí ṣe pé Yẹmí Ọ̀ṣínbàjò ó gbé ilé tó ń gbé ó gbé padà síbi tó sí Èkó tó padà sí hard decision kò affect kí wọ́n rebuild ilé àbí fún vice president okay hard decision tí bàbá take yìí kò ever affect salary àwọn lawmaker tí wọ́n pè ní 29,000 and moreover are they paying for fuel ṣé àwọn lawmakers wa àwọn senators wa mi ò mọ̀ bóyá ẹ ti rìn ní fuel station lára ń dìbìtẹ̀ bá ń gbé bóyá fortunately njọ́ kan ẹ wá bá Àpábíò nínú mọ́tò ẹ̀ tó tòpó fẹ́ ra epo nílé epo hard decision bóyá ẹ tẹ̀sí wá rìn njọ́ kan yẹn tẹ́ ń gbé Àbújá ẹ ti pàdé Wike wọ́n lè po tọ́nu mọ́tò ẹ̀ so ó fẹ́ sáré fi gálọ̀nù ra epo tàbó tiẹ̀ wá mọ́tò ẹ̀ wọlé epo ó lóun fẹ́ ra full tank hard decision where are the refineries in Nigeria tó ti gbọ́ lórí Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ wọ́n ti sọ níbẹ̀ wọ́n ní Buhari wọ́n ló ti ta epo Nigeria in the next 3 or 5 years wọ́n ní Nigeria kò máa supply epo síta ni ẹ ní gba ṣíṣì torí Buhari wọ́n ní lórí Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ó ti ta epo up front látijọ́ tí Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ dẹ̀ ti sọ láti last week tí Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ti sọ èmi ò mà tí rí àwọn senator Nàìjíríà kí wọ́n fò bọ́ta bí èkùlù kó wá sọ pé irọ́ o àwọn defend ọ̀rọ̀ tí Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ sọ èèyàn tó pè wọlé ó lóun ò parọ́ wípé Nàìjíríà epo tí wọ́n ń supply out nísìn ó ní wọ́n ti tà á tó jẹ́ pé lọ́wọ́ yìí gbogbo tẹ́ bá ń supply síta ọ̀fẹ́ ni ẹ̀ ń pay back the debt ni and the worst scenario ni wípé àwọn aláwọ̀ funfun àwọn west tí ẹ̀ ń supply epo fún epo tá a believe pé Nàìjíríà fi ń mí wọ́n láwọn aláwọ̀ funfun tẹ́ ń supply ẹ̀ fún àwọn ni wọ́n make a decision lọ́wọ́ yìí iye tí ẹ máa ta epo fún wọn iye tó bá wù wọ́n ni wọ́n máa ra epo lọ́wọ́ yín bóyá ẹ fẹ́ o bóyá ẹ kọ̀ then wọ́n keep on depreciating your naira wọ́n mú náírà wọ́n sọ di yẹmẹ náírà ò ní value mọ́ níbì kankan even Benin Republic sefa ó gbópọn ju náírà lọ lọ́wọ́ yìí bàbá Tinubu dẹ̀ sọ fún wa pé àwọn yọ subsidy where is the subsidy àwọn ni wọ́n bọ̀tà tọ́nà yọ subsidy ń jọ wo àwọn àgbàgbà kan tún bọ́ta Bambode George and co wọ́n ní there is no subsidy anywhere the NNPC chairman bọ́ta only during 80 years of Buhari nothing was paid to them nta kọ́kọ́ gbọ́ ni pé bí Buhari ṣe yọ subsidy ó ń kówó fún NNPC àwọn NNPC bọ́ta wọ́n ní wọn ò fáwọn sílè kan ta ló ń parọ́ bàbá Tinubu débẹ̀ sí wọ́n láwọn yọ subsidy ètò ìṣúná owó orí epo now where is the subsidy wọ́n ní subsidy has gone àwọn ni wọ́n sọ ń jọ̀wé pé àwọn jèrè iye báyìí lórí epo àwọn ni wọ́n tún bọ̀ tàǹjẹ̀ta wọ́n ní gbèsè ti wọlé
Nigeria is built on irọ́. Lẹ́yìn irọ́, Nigeria irọ́ ló kàn. Nigeria àti irọ́, they are just 5 and 6. Tó jẹ́ wípé ẹnìkan ò lè yà wọ́n because ẹni tó build Nigeria náà irọ́ ló fi build ẹ̀. Wọ́n ní wọ́n fún wa lómìnira, wọ́n fún wa ní independent. Àwọn táwa ń bí à ń ṣerú lábẹ́ òyìnbó. Àwọn tó wà ní Nigeria wọn ò tí mọ̀ kankan o wípé àwọn náà ti wọ oko ẹrú mi. Ṣéènì tí wọ́n fi sí wọn lọ́rùn, fi sí wọn lápá, fi sí wọn lẹ́sẹ̀, ó kàn jẹ́ invisible sí wọn ni. But spiritually nínú ẹ̀mí, inú oko ẹrú ni wọ́n wà. Physically, tí wọn ò bá mọ̀, ebi tó ń pa wọ́n yẹn ara oko ẹrú ni. Torí many of them tó bá ti jí láàárọ̀ bí wọ́n á ṣe jápa wá bá Yorùbáwùyí tájọ máa ṣe ọmọ ọ̀dọ̀ ni wọ́n máa rò. God bless Nigeria. God bless Nigeria. Ṣé God ò tí bless Nigeria tó? If you are saying God bless Nigeria, irọ́ ló ń pa fún rẹ. Because Nigeria is already blessed. So what else do you want? Tí Ọlọ́run máa fi bless Nigeria. Kí ni tó kù tó fẹ́ kí Ọlọ́run fi bless Nigeria? Now, tell me, for these few things, ṣé Nigeria ṣì máa work? Ìwọ náà lè fi tiẹ̀ kún o láti sọ fún mi pé Nigeria máa work. Ọ̀nà tó máa gbà fi work lélẹ̀ ká fọkàn balẹ̀. Bàbá Tinubu sọ pé ẹ lọ fọkàn balẹ̀, ẹ lọ fọkàn balẹ̀. Wọ́n sọ̀rọ̀ epo, wọ́n lépo máa wọ́n. Ẹ lọ fọkàn balẹ̀, a máa gbé wálẹ̀. Wọ́n sọ̀rọ̀ bí ọ̀rọ̀ epo àwọn á di 200 á di bàbá. Ẹ fọkàn balẹ̀, a máa gbé wálẹ̀. Ẹ lọ fọkàn balẹ̀, ẹ lọ fọkàn balẹ̀, ẹ lọ fọkàn balẹ̀. Lórí irọ́ ló bá dé. Èló lè po láyé Jonathan, èló ni láyé Buhari, àsìkò Tinubu ń sìn èló ni. Jonathan lọ, ó ní Nigerians will miss me. Nígbà tí Buhari dé, ọmọ Nàìjíríà ariwo kílẹ̀ ń pa, ẹlẹ́mẹ̀sì Buhari. Buhari débẹ̀, Nigerians ò believe pé ẹ̀ẹ́lì kankan wà, ìnira míì tún wà lẹ́yìn ìnira tí Buhari fi mú wọn. All Nigerians ni wọ́n ń gbàdúrà pé Ọlọ́run bá wa ti Buhari lọ. Kọ́dún mẹ́rin yẹn pé kó bọ́lẹ̀ lórí àpèrè kó lọ alọ́ lámilámi láàrí ẹnì kò kí ń rábò ẹ̀. Àìmọye èèyàn níjọ́ tí Buhari lọ tọ́dún mẹ́rin yẹn pé tó gbé ọ̀pá àṣẹ fún Tinubu bó lè yẹ pé pẹ̀lú inú burúkú ló fi gbé fún. Àìmọye èèyàn ló gbá inú yàrá ẹ̀ pé àwọn gbá ẹsẹ̀ Tinubu ti Buhari dànù. Àìmọye èèyàn ló fọ ògiri inú ilé ẹ̀. Kódà ẹlòmíì dáná ládùúgbò tí wọ́n ṣe patí pé ẹ jẹ́ ká jókòó. A dúpẹ́ Ọlọ́run yọ wá nínú ìṣẹ́, ìyà, òṣì, ebi, ìdààmú. Wọ́n ní ẹwí fàlejò kó lọ. Àìmọye èèyàn ló ti ṣaṣara bàgbó. Àìmọye èèyàn ló gbàdúrà, ló gba àwẹ̀ kí Buhari máa lọ lámi kó má padà wálé mọ́. Nígbà tí Buhari ń lọ, kí ló sọ fún yín? Ó ní you will miss me. Buhari ti lọ, Tinubu ti dé. Tinubu ti dé, ṣé ẹ miss Buhari àbẹ́ ẹ miss Buhari báyìí? Ó dà pé fry pan ni Buhari. Fire ti dé báyìí. Àwọn èèyàn wá ń pariwo wọ́n ní kí Jonathan kó máa padà bọ̀, àwọn ti miss ẹ̀. I laugh in China. Ẹ̀yin tẹ́ ń pé Jonathan kó máa padà bọ̀. Nígbà tó wà ń bẹ̀ ńjọ́ kìíní àná, kí ló mú Jonathan tí ò rí ṣe? Àwọn wo ló mú dání tí ò rí ṣe? Ọkọ̀ sí bọ́ọ̀kọ̀ ọmọ sí bọ́ọ̀kì wọ́n kò sí lọ́rùn. Nígbà yẹn àwọn èèyàn nírọ́ ni, àwọn èèyàn lóòótọ́ ni. Báwo ni wọ́n ṣe máa kó àwọn ọmọ 200 and something?
kò jẹ́ jòótọ́ ibo náà kó wọn gbà tó kó wọn sínú àpò ní 70% èèyàn àgàwà táwa nísàlẹ̀ bíbí ní south west láà believe pé lóòótọ́ ni wọ́n lè wọ ìlú kán kó èèyàn 200 and something especially ọmọ school Leah Shuaib is a living witness ó sì wà lọ́dọ̀ wọn tó ń bímọ fún wọn dèní wọn ò tí ì rí wọn gbà pé èyí tó ti kú èyí tó ti fẹ́ wọ́n ti fẹ́ èyí tí wọ́n tà wọ́n ti tà èyí tí wọ́n máa pa wọ́n ti pa àìmọye òbí ló ti kú tó pé wọn ò rí ọmọ wọn òbí mi wà ńlẹ̀ on stroke báyìí hypertension BP òbí mi láti 2014 ó ga báyìí ni tó sì ní ò pé ẹnìkan lè kanlẹ̀kùn jọ̀kan kó jẹ́ ọmọ òun àwọn ọmọ kéékèèké teenagers tó wà ní school 13 14 15 years àwọn tí wọ́n ń return padà tí wọ́n ń sá mọ́ wọn lọ́wọ́ wọ́n ti di adults ọlọ́mọ méjì ọlọ́mọ mẹ́ta bẹ́ẹ̀ ni wọ́n kọ́ ọmọdé ọlọ́mọ mẹ́rin àwọn kan sáwá ń jọ̀wọ́ tí wọ́n ní wọ́n escape ọlọ́run lọ́mọ tí wọ́n fi ń bá wọn sùn nínú wọn tí wọ́n á sunkún pàwọn fẹ́ padà sínú igbó táwọn ti wá kí ló lè fà á bóyá tí wọ́n ń jẹ nínú igbó bóyá àwọn ìyá wọn ò lè provide ẹ̀ bóyá ìgbé tí wọ́n ń gbé nínú igbó bóyá wọn ò lè gbé àárín èèyàn mọ́ bóyá bí wọ́n ṣe ń pa àwọn èèyàn lójú wọn àwọn náà ti di ẹranko tó yẹ pé wọn ò lè gbé àárín àwọn èèyàn peacefully mọ́ Elédùmarè nìkan ló mọ tí wọ́n fi ń pariwo pé àwọn fẹ́ padà sínú ibẹ̀ ọmọ Yorùbá nìkan ni mò ń bá sọ̀rọ̀ o ìwọ tó bá jẹ́ ọmọ Yorùbá àtàtà nìkan dẹ̀ ni mò ń bá sọ̀rọ̀ ó lè jẹ́ wọ́n Nàìjíríà o ṣùgbọ́n rò ó àwọn ọmọ tí wọ́n kó ní 2014 dísí àwọn operation bring back our guests wọn ò rí nǹkan ṣe sí i jọ torí Ọlọ́run kí ni Jonathan rí ṣe kí ló dé tí Jonathan ò rí wọn gbà padà wọlé ta ló lé wọn kúrò lé ta ló lé Jonathan kúrò lórí àpèrè àwọn òwòrán ní kó bọ́ọ̀lẹ̀ náà jẹ́ kí n dúró díẹ̀ báyìí kí n máa retí kọ́mẹ̀ntì ẹ ní comment section lórí ọ̀rọ̀ tí mo sọ yìí ọba ti rán ni níṣẹ́ odò ọba ti kún iṣẹ́ ọba ò ṣe má jẹ́ odò ọba ò ṣe rọ́ọ̀lù Tinubu ló wà bẹ́ẹ̀ ń sìn tó máa kú onírọ̀wọ́ ọ̀rọ̀ ọ̀sẹ̀ lẹ́yìn ọdún mẹ́rin bí Jonathan ṣe kú o Jonathan bọ́lẹ̀ olóhùn ó ní kò sí ẹ̀jẹ̀ èèyàn ọmọ Nàìjíríà tó wọ̀t láti waste torí ipò tó ń wà ó bọ́lẹ̀ nírọ̀wọ́ ọ̀rọ̀ ọ̀sẹ̀ ó ń fi style sọ fún wa pé torí tòun náà ṣe kó àwọn boko wọlé torí mi ò bẹ́ agbọ́rú ẹ̀rí tàbá rírú ẹ̀rí Nàìjíríà Jonathan sọ pé di 97 naira bàbá Tinubu protest àwọn tó protest nísìn ibo ni wọ́n wà mò ń béèrè lọ́wọ́ yín ni ọmọ ìyá mi mo pọ̀ fẹ́ Yorùbá nation o wọ́n Nàìjíríà ló fẹ́ ṣùgbọ́n pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí mò ń sọ yìí how far ṣé mo wà able láti change mind ẹ díẹ̀ no ṣó ọkàn ríro díẹ̀ now kí wá ní next thing will Tinubu go down will Tinubu leave the seat peacefully the same way tí Jonathan bọ́lẹ̀ okay we the northern people the northerners will they vote for Tinubu come next 4 years tó bá pẹ́ àwọn northerners náà padà wá wọlé then what will be the fate of Nigerians generally? I am not talking about Yoruba nation now. I am talking about all Yoruba people. Kí ló máa jẹ́ fate wa tó máa sweep Baba Tinubu away, which only God knows what will happen, because Tinubu náà kì í ṣe ẹran rírọ̀. Or ṣé bá ṣe máa dúró ní the next 3 years to come bí ebi ṣe máa pa àwọn èèyàn lónìí? Ìwọ tó fẹ́ Yorùbá nation kan sọ fún mi ọdún tó bẹ́tà ọdún tó kọjá ní Nàìjíríà
just tell me ọdún pé aṣọdún eléyìí ó better ti last year. Nigeria máa ń fọdún yẹn ọdún ni. If Jonathan cannot do it that time, don't deceive yourself. Even if Jesus Christ come back to Nigeria, he cannot fix Nigeria. So what is the next thing to do? Ṣé ká dúró kí Jonathan padà wá? Ẹni tí ò rí fix lọ́dún mélòó tó lò ń bẹ̀. Ṣé ká dúró kó padà wá? Bóyá wá rí fix nísìn. They play ló wà. Àbí ká tẹ̀ pé Peter Obi kó wá fix Nigeria. They play ló wà. Ṣùgbọ́n ti pé Christian Peter Obi. Lọ́dọ̀ àwọn northerners dẹ̀kẹ̀rẹ́. Infidel ni. And this same northerners, àwọn ni wọ́n darí Nigeria. Àwọn ni wọ́n ní Nigeria. Àwọn láṣẹ̀má náà. Àwọn ni Boko ń wọlé tí wọ́n pa ìmọye èèyàn nígbà lẹ́gbẹ̀rún tí ò sí pẹ́kẹ́ tó fẹ́ mi. Ṣó máa dìbò fún Peter Obi? Infidel. Remember, we have only 3 candidates. Àwọn èèyàn tí invite Jonathan kó wá kún wọn kó jẹ́ 4. Nínú àwọn 4, èwo ni wọ́n rò pé ó lè wọ Nàìjíríà tó lè tún Nàìjíríà tó? Bóyá ká pàtíkù àbí? Nígbà tá ti kú wà lórí oyè tó jẹ́ vice president bàbá Ọbásanjọ́, ṣé o mọye tó Ọbásanjọ́ sọ pókó? Ṣé o mọye létà ti kú ní Dubai? Mo ń béèrè lọ́wọ́ ẹ̀ ní ilé iṣẹ́ ńkọ́? Ẹni tó fẹ́ di president Nàìjíríà tó ń gbé Dubai, ó fẹ́ gbọ́ bàbá Tinubu sọ títí dé. Ṣé wọ́n ti pọ́n láti kò kí n ṣọmọ Nàìjíríà? Ṣé ká dúró dè? Bakassi tí wọ́n ti ń jẹ burúkú owó nísìn tó yẹ pé lẹ́dà tó bá dáa jù Bakassi ni wọ́n ti ń kó. Bàbá Tinubu, bàbá Ọbásanjọ́, àwọn náà sọ wọn láti kú ló deceive àwọn táwọn fi sign it out. Àwọn ò mọ̀ pé ó ń jà fún ìlú ẹ̀ ni. Àwọn sign ẹ̀ sínú ìje. Wọ́n ní Àtíkù kì í ṣọmọ Nàìjíríà. Ìyẹn tẹ̀ kọ́ ní issue. Àìmọye àwọn tí kì í ṣọmọ Nàìjíríà. Ṣé mo kó wọ́n sọ bẹ́ẹ̀ láyé Àbáṣà náà tí wọ́n dẹ̀ ń rúlu Nàìjíríà peacefully, tí wọ́n ń kó owó peacefully. Ọmọ Nàìjíríà, àwọn Nàìjíríà tó jẹ́ ọmọ onílùú, ebi ò bá fọ ojú wọn táwọn spend lavishly. Tàbí ká dúró lé bàbá Tinubu. Èyí lè po ní kí bàbá Tinubu tó débẹ̀ ní 2022. 2023 sọ bàbá Tinubu débẹ̀, èló lè po. 2024 yìí, èló lè po. Ṣé ká wá ní sùúrù kó máa lọ bẹ́ẹ̀ títí 7 years to come? Èmi ló kàn ò ní fẹ́ lọ́dún 3 kan bọ́ọ̀lẹ̀ o. Now, tó bá jọ ọmọ Yorùbá, ṣé o mọ̀ wá rí pé ká dá dúró ká ṣe Yorùbá nation ó lè jẹ́ best option? Oore níwọ̀n bá ti mọ̀ tí mo sọ yìí. Mo wí tèmi ná, Yorùbáwùyí lórúkọ mi. Yorùbáwùyí ni mo ń jẹ́. Àbọ̀rọ̀ là ń sọ fọ́mọlúàbí, tó bá dénú ẹ̀ ó máa dòdìdì. Mo sì máa ń dáṣà kan pé I am the one and only Akalolo of Yorùbá land. Adáwọn ilẹ̀ Yorùbá, ọmọ ìjọmọ olóyè tí ò pé méjì. Àyàbẹ̀ ni ọmọ òṣèré pààrọ̀. Ẹ tó máa pààrọ̀ tiwa, Adéwájú federal government tó máa wá sign ẹ̀, Adéwájú Elédùmarè. Ṣé mo wíre? Ṣó ti ń dàrò? Share fún àwọn èèyàn. Gbọ́wọ́lé tán pọ̀pọ̀ ẹ kó tẹ̀ kí fídíò yìí lè bá àárín ni. Tó bá ti subscribe, tó ti follow mi, ṣé lọ́wọ́ kan pàdé wa bí oyin o. Láyọ̀ o, àní ṣíṣe. Dàbọ̀, ẹ ṣeun. Ro ọ̀rọ̀ mi dáadáa o. Tó bá ti ń rò báyìí kó máa dún pàún nínú ọkàn ẹ. Tó bá jọmọ Yorùbá gidi. Ro ọ̀rọ̀ mi. Ó gbèrò. See you on my next show. Thank you so much. Bye bye.